Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò níbo lẹ wà? Àwọn tí wọ́n mẹ́sìn wá fún wa yìí, àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa ni wọ́n ń jáwé Ifá, ni wọ́n ń rúbọ, ni wọ́n ń ṣètùtù yìí, ni wọ́n ń bọrí. Àwọn tí wọ́n mẹ́sìn Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì wá fún wa rèé, àwọn ni wọ́n ń bọrí, àwọn ni wọ́n ń dóṣù fúnra wọn yìí. Òun ni wọ́n ń bẹgbẹ́, wọ́n ń bọ ẹgbẹ́ ọ̀run wọn. Báwo làwọn náà ṣe mọ̀ pé ẹgbẹ́ ọ̀run ń bẹ? Oṣù ni wọ́n ń dá fúnra wọn yìí. Wọ́n ń dóṣù fún ẹnìkan níbí ni. Ìgbà oṣù rèé, ṣẹ́yìn náà rèé. Gbogbo ohun táwa kọ̀ sílẹ̀ ta láwọn ò ṣe mọ́ làwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n ń ṣe yìí. Ilẹ̀ Yorùbá, òun làwa ti ń gba ẹ̀sìn sódì. Àwọn tí wọ́n mẹ́sìn wá fún wa ni wọ́n ń bọ ẹgbẹ́, ni wọ́n ń bọ àwọn òrìṣà wọn rèé. Àwọn òrìṣà tí wọ́n dẹ̀ wá ń bọ yìí, àwọn òrìṣà ilẹ̀ Yorùbá náà ni. Bàbá tiwa táwa kọ̀ sílẹ̀ làwọn ẹni ẹlẹ́ni bá wa gbé lárugẹ yìí. Ìdùnnú àtayọ̀ ni wọ́n fi ń ṣe, ó dẹ̀ rí bẹ́ẹ̀, ó ń jẹ́ bẹ́ẹ̀. Ìbéèrè kan tí mo fẹ́ béèrè nínú fọ́nrán fídíò yìí, ǹjẹ́ ìrìn àjò ẹ̀mí tá à ń pè ní spirituality, ǹjẹ́ ó papọ̀ mọ́ ẹ̀sìn bí? Ìrìn àjò ẹ̀mí tá à ń pè ní spirituality, ǹjẹ́ ó papọ̀ mọ́ ẹ̀sìn bí? Ẹ bá wa fi ìdáhùn yìí sábẹ́ comment section fọ́nrán fídíò yìí. Mo fẹ́ gbọ́ látẹnu yín. Ẹ bá wa fi ìdáhùn sí ìbéèrè náà sábẹ́ fídíò yìí. Ẹ ṣeun.